tó a tún ti dé bí a ti ń dé àti fẹ́ tún máa mú wá sétí gbọ̀yìn bí a ti máa mú wá bó ti ń gbóná fẹlifẹli àti bó ti ń lọ nígboro ayé òun náà ni a fẹ́ máa mú wá sétí gbọ̀yìn ìyẹn àwọn gbajúmọ̀ wa yálà lábala orin ni tàbí ní agbo òṣèré tàbí níbi tí olókoòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣàjẹ́ wípé bá a bá dárúkọ wọn nígboro ayé kò sẹ́ni tí ò mọ̀ wọ́n bí wọn ò tiẹ̀ mọ̀ wọ́n sójú kò sí ni wọ́n ó ti gbọ́ èrò wọn rí wọ́n ní ẹni tí ò mọ̀ sà olóńjiyọ̀ lọ́bẹ̀ ṣé bẹ́ẹ̀ wá ni bẹ́ẹ̀ ni tí ò bá mọ̀ sà ṣé á wá máa jiyọ̀ lọ́bẹ̀ ní tọ̀ àwọn náà ni a fẹ́ máa mú wá sétí ìgbọ̀yìn tó wá tún jẹ́ pé kì í wá ṣe pé wọ́n jẹ́ gbajúmọ̀ nìkan àwọn ọmọ wọn náà àwọn náà tún jẹ́ gbajúmọ̀ ẹni àkọ́kọ́ tí wọ́n máa mú wá sétí ìgbọ̀yìn òun náà ni Fẹlá Kútì Fẹlá Kútì tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mowó a mọ̀ wípé gbogbo wa bàbá ti gbọ́ nípa Fẹlá Kútì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mọ̀ pé gbajúmọ̀ olórin ní ìgbà tiẹ̀ òun ni Fẹlá Kútì jẹ́ ó jẹ́ onígboyà ènìyàn tí gbogbo àwọn ènìyàn sì máa ń gbérí fún wọ́n máa ń wárí fún tí wọ́n sì máa ń kan sàdánkátà sí ní gbogbo ìgbà tí ó ń ràn bí òòrùn tó sì ń dá bí ẹ̀dùn tó tún ń rọ̀ bí òwe tó Fẹlá Kútì ó jẹ́ olórin tó jẹ́ pé bó bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú gan níṣe ni yóò tún sọ dorin tí ó tún sọ tí yóò fi gbogbo ẹnu sọ níṣe ló máa ń sọ ojú abẹ níkò ọmọ rẹ̀ tí àwa tún sọ wípé òun náà jẹ́ gbajúmọ̀ òun náà ni Fẹ́mi Kútì Fẹ́mi Kútì náà jẹ́ olórin òun náà jẹ́ olórin ó bẹ̀rẹ̀ orin kíkọ nígbà tí ó wà ní ọmọ ọdún mẹ́rìndínlógún ìyẹn ọmọ 16 years ẹ rí wípé ó kéré jọjọ nígbà tí ó bẹ̀rẹ̀ láti máa kọrin ó bẹ̀rẹ̀ orin yìí ní agbo bàbá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ náà jẹ́ olórin ìgbà náà ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ olórin bàbá rẹ̀ ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ kó tó di pé òun náà wá wò pé níṣe ló yẹ kóun náà ti ẹ̀dá dúró kò yẹ kóun tún wà ní abẹ́ bàbá òun mọ́ bó ti jẹ́ pé ó kọ ọ̀pọ̀lọpọ̀ lóminú nígbà náà pé ṣé yóò sì lè dúró tọ́ lóòótọ́ àbí ṣé yóò ṣubú ni ṣùgbọ́n níṣe ni ó yàgbàdo àdí gbogbo àwọn tó ń sọ gbogbo eléyìí ó yàgbàdo rẹ̀ dí wọn lẹ́nu tó sì jẹ́ wípé òun gangan fúnra rẹ̀ ó dúró tọ́ ó sì ń kọrin dáadáa ní bátànì bàbá rẹ̀ òun náà ni òun náà mú tí ó sì fi ń kọ àwọn orin rẹ̀ òun náà jẹ́ onígboyà ènìyàn tó ẹlòmíràn tí wọ́n tún máa mú wá sétí ìgbọ̀yìn òun náà ni Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó tí gbogbo àwọn ènìyàn tún máa ń pè ní Queen Mother nítorí pé ó jẹ́ gbajúmọ̀ ó jẹ́ ọ̀kan lára àwọn ìlú mọ̀ọ́ká láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ó jẹ́ ẹni tí òun náà ní ìgboyà lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé níṣe ni gbogbo ibi tẹ́ ẹ bá sì fi sí pátápátá àti gbogbo àwọn eré tí òun náà bá kọ fúnra rẹ̀ gbogbo ẹ̀ pátápátá òun ló máa ń nítumọ̀ tó sì máa ń rókì lọ́kàn gbogbo àwọn tó bá ń wò ó ìyẹn àwọn olólùfẹ́ wọn ọmọ rẹ̀ tí wọ́n wá máa dárúkọ yìí òun náà ni Priscilla Òjó Priscilla Òjó òun jẹ́ ọmọ fún Ìyábọ̀ Òjó òun náà jẹ́ òṣèré ṣùgbọ́n kì í wá ṣe pé òun ti gbogbo ara bọ ìṣeré orí ìtàgé yìí gẹ́gẹ́ bíi tí ìyá rẹ̀ ṣe tó bó tiẹ̀ jẹ́ pé láti kékeré òun náà ni ìyá rẹ̀ ti mú wọ agbo òṣèré tí ó sì ti ń fi sí àwọn eré kọ̀ọ̀kan látìgbà náà ni ẹnu rẹ̀ sì ti gbó sámúsámú ṣe mọ̀ pé wọ́n máa ń sọ pé ọmọ tí ó bá já sàmú àti kékeré ni ó ti ṣẹnu sámúsámú tẹ́yìn náà bá wo àwọn eré eléyìí tó ti ṣe nígbà tó wà ní kékeré yìí ẹ ó mọ̀ wípé láti inú ẹ̀jẹ̀ òun ló ti mú irú àwọn eléyìí jáde wá tọ̀ nígbà tí ó wá ń dàgbà lòun náà bá di gbajúmọ̀ ó di gbajúgbajà sí orí àwọn ìkànnì káàkiri àwọn ìkànnì bíi TikTok bíi Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tiẹ̀ sílẹ̀ tá a dárúkọ tí a ò ní rí Priscilla Òjó níbẹ̀ nítorí pé ó jẹ́ ọ̀kan gbòógì tí àwọn ènìyàn sì máa ń gbóṣùbà káre fún ní orí àwọn ìkànnì yìí káàkiri ó tún wá dá kò tún wá tán síbẹ̀ ó tún dá ilé iṣẹ́ ní fúnra rẹ̀ ìyẹn ilé iṣẹ́ ìṣaralóge ìyẹn iléeṣẹ́ àwọn amúnidára ìyẹn ni pé ó ní fashion brand òun ni nǹkan tí à ń sọ ẹ rí wípé ní àti kékeré rẹ̀ òun ló ti mú iṣẹ́ tó fẹ́ ṣe ló ti mọ́nà rẹ̀ pọ̀n lọ́kùnkúndùn tó ẹlòmíràn tí wọ́n tún máa dárúkọ òun náà ni Fẹ́mi Fálànà Fẹ́mi Fálànà ó jẹ́ agbẹjọ́rò tó sì jẹ́ ìlú mọ̀ọ́ká ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tí gbogbo àwọn ènìyàn sì mọ̀ dáadáa ọmọ rẹ̀ òun náà ni Falz
ọmọ rẹ̀ tí a wá ń sọ yìí òun náà jẹ́ ìlú mọ̀ọ́ká ṣùgbọ́n kì í ṣe ní abala ti bàbá rẹ̀ òun ló ti mú ọmọ rẹ̀ Falz tá à ń sọ yìí ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé ó tún wá jẹ́ ẹni tí ó máa ń kọrin ṣé ẹ rí i wípé wọ́n máa ń sọ pé àìjẹ méjì pọ̀ Lábà Àlàdé ṣùgbọ́n eléyìí kò jọ bẹ́ẹ̀ o òun tiẹ̀ jẹ́ méjèèjì Lábà Àlàdé ó tún jẹ́ Lábà Àlàbí gan pẹ̀lú tó ó wá jẹ́ gbajúmọ̀ olórin àti òṣèré tí gbogbo àwọn ènìyàn sì máa ń gbóṣùbà káre fún tí wọ́n sì tún máa ń kan sàdánkátà sí i tó ẹlòmíì tí ń tún máa dárúkọ òun náà ni Adébáyọ̀ Sàlámì tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó máa ń wò ó lórí ayélujára àti ní orí àmúhùnmáwòrán tí wọ́n tún máa ń pè ní Ọ̀gá Bello òun náà ni ẹlòmíràn tí màá tún máa dárúkọ bí ẹ bá mọ Ọ̀gá Bello dáadáa ẹ ó mọ̀ pé ó jẹ́ ọ̀kan lára àwọn ìpìlẹ̀ iléeṣẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin náà mọ̀ wípé ó jẹ́ ọ̀kan pàtàkì àti ògúnná gbòǹgbò àti ẹ̀ lè sọ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn tó mú kí ẹgbẹ́ òṣèré orí ìtàgé kó wà di àsìkò tí à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ lè mọ pàtàkì bí ó ti ṣe pàtàkì tó ní agbo òṣèré ọmọ rẹ̀ tí wọ́n máa dárúkọ òun náà ni Fẹ́mi Adébáyọ̀ tí gbogbo wa tó mọ̀ dáadáa bí ẹni mowó ẹ ò rí wípé àwọn eléyìí nígbà tí bàbá rẹ̀ fọ́n òun náà tún bẹ̀rẹ̀ láti bẹ̀ òun náà tún fọ́n ṣùgbọ́n nǹkan kàyéfì eléyìí tó wà níbi ọ̀rọ̀ ti Fẹ́mi Adébáyọ̀ òun ni pé bí ẹ ti máa ń rí tó máa ń ṣeré tó yìí tó máa ń kópa dáadáa nínú àwọn eré káàkiri tó sì ti di gbajúmọ̀ àti ìlú mọ̀ọ́ká ní abala eré ṣíṣe yìí kì í ṣe nǹkan tí kò ṣe ẹ̀kọ́ tó kọ́ jáde níléèwé nìyẹn o gẹ́gẹ́ bí a ti gbọ́ ó jẹ́ wípé ẹ̀kọ́ agbẹjọ́rò èyí tó jẹ́ wípé àwọn olóyìnbó máa ń pè ní law òun ló ṣe jáde níléèwé ṣùgbọ́n ẹ wá wo ibi tí ìràwọ̀ rẹ̀ ti wá bẹ̀rẹ̀ sí ní tàn ìyẹn lágbo òṣèré ṣùgbọ́n ẹ̀yin náà ó rí wípé ká gba ọ̀nà bí àbí ká gba ọ̀nà tọ̀hún bó bá ti jẹ́ pé àárín ibì kan náà ni gbogbo ẹ̀ ó já sí òun náà ni yóò ti dára lọ́pọ̀lọpọ̀ tó ẹlòmíràn tí wọ́n tún máa dárúkọ òun náà ni Tóyìn Adéwálé ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òṣèrébìnrin lórí ìtàgé ní ilẹ̀ Yorùbá wa yìí Tóyìn Adéwálé ó jẹ́ ẹni takuntakun àti oníwà rere tí ó sì jẹ́ àwòkọ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní agbo òṣèré ọmọ rẹ̀ èyí tí màá dárúkọ òun náà ni eléyìí tí wọ́n máa ń pè ní Máyọ̀kún ṣùgbọ́n tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní Mèyọ́ òun náà ni ó jẹ́ ọmọ rẹ̀ yìí ó jẹ́ olórin ní agbo ti àwọn olórin ṣe ti wá rí i pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣùgbọ́n àwọn méjèèjì náà ni wọ́n jọ jẹ́ gbajúmọ̀ ìyá jẹ́ òṣèré orí ìtàgé ọmọ náà jẹ́ olórin n tó wá mú kí orin rẹ̀ yìí tó jẹ́ kí orúkọ rẹ̀ kó gbòòrò ohun àkọ́kọ́ tó mú kó orúkọ rẹ̀ ó gbòòrò òun náà ni pé ó fi orin rẹ̀ kan sí orí ìkànnì lórí ayélujára ní Davido ló bá rí orin yìí ó bá wù ú lọ́pọ̀lọpọ̀ láti ibi tí ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn láti ibi tí ohun rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jágere tó ti bẹ̀rẹ̀ sí ní lọ jákèjádò òun náà ni ibi tí Davido tó ti fà á lọ́wọ́ sókè ẹlòmíràn tí wọn tún máa mẹ́nubà òun náà ni Fẹ́mi Ọ̀tẹ́dọlá tí gbogbo wa mọ̀ dáadáa gẹ́gẹ́ bí oníṣòwò ràbàdẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà a sì mọ irú bí Fẹ́mi Ọ̀tẹ́dọlá bó ti jẹ́ ìlú mọ̀ọ́ká tó ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé a ò tiẹ̀ lè dárúkọ olówó bíi mẹ́ta ká tiẹ̀ má mẹ́nubà Fẹ́mi Ọ̀tẹ́dọlá orúkọ ọmọ rẹ̀ eléyìí tí wọn ó máa dárúkọ òun náà ni Florence Ọ̀tẹ́dọlá eléyìí tí gbogbo àwọn ènìyàn tún máa ń pè ní DJ Cuppy òun náà ni ọmọ rẹ̀ ó jẹ́ ẹni tí ó máa ń da orin pọ̀ lóde àríyá eléyìí tí àwọn ènìyàn máa ń pè ní DJ bó ti jẹ́ obìnrin tó
òun náà ni iṣẹ́ tí ó yàn láàyò tí ó sì máa ń ṣe, ó sì ti di gbajúgbajà nínú abala iṣẹ́ yìí. Báwọn ènìyàn bá tiẹ̀ wá rí, bó bá jẹ́ pé ẹlòmíràn ni, nígbà tí ó ti bá irú ọlá báyìí nílé tí bàbá rẹ̀ jẹ́ oníṣòwò tó jẹ́ gbajúgbajà yìí, òun náà lè fẹ́ lọ lábala tiẹ̀, ṣùgbọ́n òun wò pé kádàrá ti bàbá ọ̀tọ̀ ti tọmọ náà ọ̀tọ̀, ló bá yà sí abala ìdọrinpọ̀ lóde àríyá. Bẹ́ẹ̀ ni ó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ DJ rẹ̀ tí ó sì ń ṣe takuntakun. Òun náà ó wá jẹ́ ẹni takuntakun àti gbajúmọ̀ pàtàkì ní àwùjọ lóde òní. Nígbà tí ó lọ kẹ́kọ̀ọ́ jáde ní ilé ìwé, ó ṣe business and music ní ilé ìwé ti New York, ìyẹn ilé ìwé gíga ti New York. Ṣùgbọ́n nígbà tí yóò ṣe ìpele kejì, eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní masters, ó ṣe ní Oxford, níbi tí ó ti kẹ́kọ̀ọ́ jáde ní ti African Studies. Ibẹ̀ ni ó ti kẹ́kọ̀ọ́ jáde ní ti masters level rẹ̀. Àwọn ohun tí ibi tó ti jẹ́ gbajúmọ̀ tó sì ti jẹ́ gbajúgbajà, òun náà ni wípé ohun tó tún jẹ́ kí ó jẹ́ ìlú mọ̀ọ́kájù, òun ni jẹ́ pé ó tún jẹ́ afúnimáwòbẹ̀, àwọn tí ó máa ń ṣàánú rálà fún àwọn ilé ìwòsàn ni, tàbí fún àwọn ilé ìwé mìíràn ni, tàbí ní àwọn ilé tí wọ́n máa ń kó àwọn ọmọ aláìníyá aláìní bàbá sí. Òun náà ni ó jẹ́ ẹni tí ó máa ń fún, tó máa ń fi síta fún àwọn ènìyàn. Ó jẹ́ ohun tí ó tún jẹ́ kí àwọn ènìyàn kó nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹlòmíràn tí wọ́n tún máa dárúkọ, òun náà ni Rita Daniel. Rita Daniel ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òṣèré orí ìtàgé ní ilẹ̀ Nàìjíríà. Rita Daniel yìí, nípa gbogbo àwọn eré tó máa ń ṣe, kò sí eléyìí tí ó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nínú gbogbo rẹ̀. Ọmọ rẹ̀ tí wọ́n sì máa dárúkọ, òun náà ni Regina Daniel. Regina Daniel tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mowó, wípé láti kékeré, láti léjeléje báyìí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe eré orí ìtàgé. Nígbà tí ọmọ mi ò tiẹ̀ wà lójú àgbàrá tí ó máa fẹ̀rọ̀fọ̀ ṣeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun ti mọ nǹkan tó fẹ́ ṣe láti ìpìlẹ̀ rẹ̀, bó tiẹ̀ jẹ́ pé nípa ti ìyá rẹ̀, ọlá ìyá rẹ̀ náà ló jẹ́ tó fi tètè wọ inú agbo òṣèré. Ṣùgbọ́n síbẹ̀ náà, láti kékeré òun ni ó ti dojúkọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, tó ti ń dojúkọ àwọn ohun gbogbo àti àwọn ohun tí wọ́n máa ń fi ń gbé àwọn eré jáde ní lábala òṣèré. Òun náà ni ó ṣe jẹ́ kí ó wá jẹ́ gbajúmọ̀ títí di òní yìí. Kò jẹ́ pé bí ó ti ń dàgbà pé bóyá ó wá bẹ̀rẹ̀ sí ní tijú àbí bákan, kò ṣe bẹ́ẹ̀ rárá. Níṣe ni ó tẹ̀síwájú láti kékeré yìí títí di àsìkò tá a wà ẹ́, tó sì jẹ́ wípé kò sí ẹni tí ò mọ Regina Daniel lágbo òṣèré orí ìtàgé ní bí a ti wà ẹ́. Káti ẹ̀ tún wá tún sọ wípé ó tún wá fẹ́ ọ̀kan lára àwọn olówó ilẹ̀ Nàìjíríà wa, ìyẹn Ned Nwoko. Eléyìí gan lásán ó tún jẹ́ kó jẹ́ gbajúmọ̀ lọ́pọ̀lọpọ̀, tí kò sì ṣe fọwọ́ rọ́ sẹ́yìn láàrin gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀. Ẹlòmíràn tí wọ́n tún máa mẹ́nubà, òun náà ni Adéyẹmí Afọláyan. Adéyẹmí Afọláyan, òun náà jẹ́ ẹni pàtàkì, ẹni gbàǹgbà ògúnná gbòǹgbò láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tí a kò sì lè fọwọ́ rọ́ sẹ́yìn. Òun náà jẹ́ ẹni pàtàkì tó jẹ́ pé òun náà jẹ́ ọ̀kan lára àwọn igi gbòógì tó dá iléeṣẹ́ òṣèré sílẹ̀ ní orílẹ̀-èdè yìí, ní ilẹ̀ Nàìjíríà, ìyẹn lágbo òṣèré ti ilẹ̀ Yorùbá. Òun náà ni ó jẹ́ ẹni pàtàkì láàrin àwọn tí wọ́n ṣe ìdásílẹ̀ agbo òṣèré yìí. Ọmọ rẹ̀ tí wọ́n máa dárúkọ, òun náà ni Adékúnlé Afọláyan. Lòun náà bá bẹ́kẹ́sẹ́, ló bẹ́kàsà, ló bá lọ sí agbo òṣèré. Òun náà wọ ibi tí ó tọ ẹsẹ̀ bàbá rẹ̀, ló bá tọbẹ̀ wọ agbo òṣèré. Bẹ́ẹ̀ ni òun náà sì ti wá di gbajúmọ̀, tó ti di ìlú mọ̀ọ́ká ní orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun nípa bí ó ti máa ń ṣeré rẹ̀. Kò tún wá tán síbẹ̀ o, kì í ṣe pé níṣe ló kàn máa ń farahàn ní ojú móhùnmáwòrán lásán. Níṣe ni ó tún máa ń ṣiṣẹ́ lẹ́yìn agbo. Ìyẹn ni wípé ó tún máa ń ṣe àwọn adarí eré àti
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ti ń farahàn lórí móhùnmáwòrán bẹ́ẹ̀ náà ló tún ṣiṣẹ́ lẹ́yìn àgbo nínú ilé iṣẹ́. Tó kò wá tán síbẹ̀ o, ṣé wá rí Adéyẹmí Afọláyan yìí kì í ṣe ọmọ rẹ̀ ẹyọ kan ṣoṣo òun ló wọ agbo òṣèré, bí ó ṣe wípé eléyìí tó tún jẹ́ àbúrò fún Adékúnlé Afọláyan ó tún wọ agbo òṣèré eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Gabriel Afọláyan. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré pàtàkì ní orí ìtàgé ní ilẹ̀ Yorùbá. Òun ò tún wá fi mọ ní ti eré lásán o, ó tún jẹ́ olórin. Tó ẹ wá rí wípé bí nǹkan ẹni kì í di méjì kínú òbí ni òun lọ̀rọ̀ Adéyẹmí Afọláyan. Ipa tí bàbá wọn fi sílẹ̀ níṣe làwọn náà kẹ́sẹ̀ sí ni wọ́n sì ń tọ́ bí ó ti tọ́ àti bó ti yẹ. Tó ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín o, kò ní ju báyìí lọ. Wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge, kò ní ju báyìí lọ lórí ìròyìn lónìí. Ẹ ṣé fún ìfarabalẹ̀ yín, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá náà òun náà ò ní fọ́. Àwa náà ó máa rí yín bá láṣẹ Èdùmàrè. Ẹ ṣé púpọ̀, ó dìgbà kan náà.